àwọn nínú mẹ́ta kan wà, àwọn factors mẹ́ta kan wà tí gbogbo lọ́kọláya bá di inú, gbogbo tí nǹkan lè máa ṣẹlẹ̀ sí wa, gbogbo tó nǹkan lè máa kojú, gbogbo tó nǹkan lè máa rí, tá a bá ní ọlọ́run ọba pé ayọ̀ lọ́rọ̀ wọ́n máa jásí. Alhaji Abdulhakeem Ajarukaya, etí máa kọ́kọ́ sọ fẹ́yìn méjèèjì àkọ́kọ́ nù mẹ́tẹ̀ẹ̀ta mu tẹ́ẹ̀ kọ́kọ́ lọ mọ̀ ní pé there is no perfect marriage in life. Gbọ́ bẹ́ẹ̀ bá lọ òde aṣọ tó wọ̀ ayé ti rọrùn lẹ́nu, bẹ́ẹ̀ bá wọ aṣọ tó rí pé aṣọ yìí ò dáa àbọ̀ wò pé nǹkan kan ṣe ó lè yà níbi tí wọ́n ti ń taṣọ lọ́nà ready-made wà, yóò wọ bẹ̀ yóò ra yóò sì change yóò sì wọ. There is no ready-made marriage. You have to make it work. Ẹ̀yin méjèèjì gbogbo marriage tẹ ẹ bá ní kò sí ready-made marriage, kò sí perfect marriage. Gbogbo ẹ̀ tẹ́ ẹ rí tẹ̀ ń wò pé they are happily married. If they will be sincere enough to you, àwọn náà ó sọ tó tó àwọn ti rí. Nàìjíríà. Àbáta ó lọ bẹ́ẹ̀ nìkan ó ní kóòtù lẹ́hùn. أريد بيتا بجوار أناس لا يكتبون ولا يحسدون ولا يعبدون. ó ní mo lọ bá ẹnìkan pé mo fẹ́ ra ilé tí mo sì fẹ́ rà yìí mo fẹ́ ládùúgbò àwọn èèyàn tí wọ́n yìí ṣọ̀tẹ̀ ara wọn, tí wọ́n yìí bínú ara wọn, tí wọ́n sì yìí ṣe kèéta ara wọn. ó ń ṣe máa rí àbáyé ó rí mọ̀nà ó rí. Ó ní fa àkázání ìlànà makubara. Ó ní àfọ àwọn oúnjẹ tí mo lọ bá ní ó wá mú mi lọ ìtẹ́ òkú. Ó wá ní wúnẹ̀. Ó ní níbí yìí ibẹ̀ ni wọ́n yìí ti bínú ara wọn. Ibí yìí ni wọ́n yìí ti ṣẹ́ra wọn. Ibí yìí ni wọ́n yìí ti ní misunderstanding ò ti ṣẹlẹ̀. Ó ní àmọ́ lẹ́yìn ibí yìí gbogbo ibi tó kù láyé a máa ní misunderstanding láàrin ara wa. Làbá fún lè kú lè sáré ní nàbùwà wà lè kú lè jẹ́wọ́ kábùwà wà lè kú lè jẹ́wọ́ kábùwà wà lè kú lè wàdà tí ń ṣe òkú ha wà lè kú lè ṣẹ́yìn asanatuhu wà sí yàtúhu. Ó ní lè kú lè áyìn náà hàfọ̀ gbogbo onímọ̀ láyé tí yóò máa wò pé ìmọ̀ ẹ̀ tóbi ìmọ̀ ẹ̀ pọ̀. Ìkùlì wáhid minhum hafwa, àwọn náà máa ṣe mistake lẹ́gbọ̀n. Wàlìkùlì jawadi kabwa, gbogbo ẹṣin tẹ́ ẹ̀ náà rí tí máa sáré yóò rẹ̀ wọ́n dọ́kọ̀. Wàlìkùlì sáré mi nàbùwà, gbogbo ọ̀bẹ tí máa mú dẹ́kítẹ́ bá kìbọ̀ kan yóò kì lọ́wọ́ kan náà ẹ̀ kìbọ̀ kan dọ́kọ̀ kò ní mú mọ́. Wàlìkùlì wákàtí ìṣọ̀kọ̀ gbogbo rose tó beautiful láyé. Bí fúláwà bá ti dáa tó bẹ́ẹ̀ náà lẹ́gùn ẹ̀ ó ti pọ̀ tó. Ẹ ní ní fúláwà tó dáa tí ò ní lẹ́nu la. Wà ló kún ní sẹ́yìn asanatuhu wọ́n sẹ́yìn àtúwò. Gbogbo tó bá dáa lórí tó kù sí. Bẹ́ẹ̀ bá ti mú eléyìí, èyí ó máa wá fi mánéèjì wíkínẹ́ẹ̀sì ara wa. Kò sẹ́ni tí wọ́n jọ wà tí kálukú òní ní wíkínẹ́ẹ̀sì títí ẹ̀. Ṣé ní wíkínẹ́ẹ̀sì kálukú òun lè gbọ́ ara wa? Èyàn yìí máa ṣe egbò ara ẹ̀ síta. Èyàn bá ṣe egbò síta kò ní tètè jìnnà nínú ìjà nínú ìjìrá. Inna al-jira idha khabbat shufiyat fakitum jiraka la tukhbir bi ahada. Afan inna al-jira idha khabbataha shufiyat. Inna al-jira إذا كبأتها شفيا فبتم جراحك لا تخبر بها أحدا. Gbogbo ẹ̀kọ́ tí bá ń bẹ lára èèyàn, ẹ̀kọ́ dọ́kítọ̀ tí wọ́n bá tìrìtì èkó tán, oògùn tí wọ́n fẹ́ fi sí, wọ́n ti fi sí, wọ́n wà fún cotton wool, wọ́n fi lé, wọ́n wà fún plaster, àti cotton wool àti plaster ní tó fẹ́ ṣe nílẹ̀. Oògùn tí wọ́n fẹ́ lò wọ́n ti fi sí, àmọ́ gbogbo ipò tá a bá ń sílẹ̀ tá a fi ń han àwọn èèyàn kò ní jiná bọ̀rọ̀. Mi kẹ́lí mi ṣàkálì náà
الناس لو أتقوا وزادوا الناس هدى فوق ما epo tí ẹ náà ni ẹ má ṣe fẹ́ lómi ẹni tẹ́ ẹ ṣe fún bẹ́ẹ̀ tí yín bá jí ní jọ lẹ́mìí tiẹ̀. كم من كريم شكا للناس لو أتقوا. mélòó tá a fẹjọ́ sùn mélòó tá a fẹjọ́ sùn láti pẹ̀lú ìwọ tó ń fẹjọ́ sùn ìwọ tó ń sọ̀rọ̀ ìwọ ti gbàgbé òun sì yan péètì lọ yan bá. وزادوا الناس وجدا فوق ما وجدا. ibi tó ránṣẹ́ ó rán débẹ̀ ó tún wá jẹ́ ẹ̀kọ́jà àgbẹ̀ ìwọ tó sì ránṣẹ́ ìwọ ti gbàgbé ìwọ tó sọ̀rọ̀ tiẹ̀ àìṣẹ́kù ẹni wọn lòmíì yàtọ̀ sẹ́ni tí ò bá bá ní tọ́jú ẹ̀ ibi tí kálukú yín bá kù sí egbò yín nìyẹn fi pamọ́. ẹ dáhùn táyà ọdún mélòó. Number 1, no perfect marriage, no ready-made marriage. You got your weakness, he has his own weakness too. Huh? So kálukú ni ó bẹ́ẹ̀ bá ti tọ́jú ẹ̀ àkọ́kọ́ ni. ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní ilé ní tó yọ nílé ọkọ náà ni pé gbogbo tí ń ṣẹlẹ̀ ẹnu márèjì náà ní sọ báwọn èèyàn ẹni tó sì ń sọ fún ọmọ bí ẹ ti rí sí ẹ gbogbo ẹni tí ń bá ń tajà ní ọdọ kò ní bẹ lọ́fẹ̀ẹ́ lórí ní ṣọ́ọ̀bù yóò máa wẹ tó ní ṣọ́ọ̀bù bíi pé kí títì ó jẹ ṣọ́ọ̀bù ẹ báwọn tó padà sí ọdọ fún. wọlé lè gbá wí ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi lé ní àìlè mẹ́numọ́ ló yọkùn lé ọkọ ìtò òun ròyìn pa ọkọ ẹgbẹ́ lòmí ó ti jẹ́ kọ́kọ́ tiẹ̀ náà wá ń wẹ lòmí ẹ̀ńtọ́ ó ti wú ọlọ́run ti dáhùn obìnrin dáadáa àfi tí mo bá fẹ́ ṣe nìkan àyí gbogbo ẹni téèyàn bá ń fẹjọ́ sùn ó mọ tí ń bẹ lábẹ́ rẹ̀ má sì jẹ́ káwọn èèyàn máa wá sọ̀rọ̀ ọkọ rẹ fún ẹ lọ́nà tí ò dáa gbogbo wa yìí la ní we all have our dark history ajabla kí ni kí nǹkan tó dé ó ṣe ṣe pẹ́pẹ́ kù ní gbòòrò lẹ́yìn tí ẹ ṣe igi kó ṣe máa wá pé ń bọ́ lágbájá àti lágbájá lẹ́yìn igi àyítú ànáwó ẹni bá ń tú ànáwó kò ní rí dáadáa lára ọkọ ẹ̀ lẹ́ni bí ò bá sì rí dáadáa lára ọkọ ẹ̀ lẹ́ni ọ̀la náà ò ní dáa fún. kúni ìzọ́jìkì mísìlámà wà ẹ̀ṣin tẹ̀yìn. àkọ́kọ́ ni ajáwó káyà ajáwó bí ẹlẹ́ẹ̀kejì ń bẹ náà ni pé ẹ̀ńtẹ́ kọ̀kọ́ mọ̀ ẹlẹ́ẹ̀kejì kò sí márẹ́jì tí ò ní challenge títí ẹ̀. ẹ bèrè lọ gbogbo àwọn tí wọ́n ti wà nílé ọkọ àtàwọn tó ti níyàwó kò sí márẹ́jì tí ò ní challenge títí ẹ̀. kálukú mọ bí wọ́n ti manage títí wọn ní. àǹfààní hunaka sahaifu mukhtalifa fi hayati zawjiyya. There are several pages in the book of marital life. فيها دمعة وابتسامة فيها سرور وحزن فيها راحة وتعب. tẹ́yà bá ti níyàwó odidi ìwé kan ní bó bá ti ń ṣe abala kan ó lè èyí tó ń ṣí lọ́la èyí tó ń kà lọ́wọ́ lẹ́nu ló mọ̀. nínú abala àgbéyàwó دمعة وابتسامة ó sì ní ẹkún ní ọmọ jáde lójú ẹni èyí ó sì sí mi وابتسامة ọlọ́pàá máa bá lẹ́nu òdodo ọ̀rọ̀ ní mùkáyà ó lè rẹ́ tó gbélé ọkọ tó fi kú tó fi jáde láyé wọ́n ti fi gbogbo ọjọ́ ayé ìdùnnú lórí kò sínú ètò ọlọ́run ìjọ mi yóò rẹ̀ ni ìjọ mi àlàáfíà òde ìjọ mi ọlọ́run ó mú dùnú wá ìjọ mi ọlọ́run ó fọ́ ọkàn ní lẹ́nu ajábìlà kí kìí ṣe gbogbo ojoojúmọ́ ayé náà lẹ́ẹ̀márí tí ó máa dùn mọ́ inú lára rùkáyà anábìrin yìí ń kárí àmìnira fúlùkánì arábìnrin àmìnira àfà anábìrin lọ́tọ́bìnrin yìí bá ṣẹ̀yìn ẹran ti dáadáa ti ń bẹ lára ẹ̀ dáadáa tó wà lára ẹ̀ ẹ wá fi sí àìdá tẹ bá pàdé tẹ lára ẹ̀. kí ló wá fẹ́ títà lẹ́nu sí bá dé this is when you need to test your love. tẹ́ ẹ̀ bá nífẹ̀ẹ́ ara yẹn ní gbogbo bẹ́ẹ̀ ti gbogbo lẹ́nu àmọ́ ìfẹ́ àwọn ẹlòmíì ní ìfẹ́ as feelings àmọ́ tí ẹ fẹ́ kí marriage òun dalẹ̀ ó
gbọ́dọ̀ move kó ní love ẹ̀ as feelings kó move ẹ̀ to a commitment. How do you know? Báwo ló ṣe fẹ́ mọ̀ pé o nífẹ̀ẹ́ yàn? Báwo ló kọ́ ṣe fẹ́ mọ̀ pé òun nífẹ̀ẹ́ ìyàwó? Báwo ni ìyàwó ṣe fẹ́ mọ̀ pé òun nífẹ̀ẹ́ ọkọ? Kò ní í sí ìfẹ́ bìdú ní tẹ́lẹ̀ ìyá. Ìfi bó ṣe lè mọ̀ pé òun nífẹ̀ẹ́ yẹn ni pé once you are ready to make a sacrifice on his or her behalf. Téèyàn bá lè fi ẹ̀mí ara ẹ̀ lẹ̀ fún yàn á ó nífẹ̀ẹ́ yẹn. Báwo ni wọ́n á fẹ́ mọ̀ pé o lè make a sacrifice? Lẹ́ẹ̀kúndẹ̀ àtẹ́lẹ̀hìá bìdúni alẹ́mì gbogbo tí bá ń dé sacrifice ìnira ọmọ abẹ́bẹ́. Ẹ̀yọ̀ bá ti wá lè fara ja ìnira tí ń bẹ́ẹ̀ ó nífẹ̀ẹ́ lódodo. Nígbà tí challenge ayé bá dé ẹni di èyí tí mo sọ yìí which is the sacrifice àti endurance of the pains involved. Ẹlẹ́ẹ̀kẹta tẹ wá ní òun náà ní ẹ̀rẹ́ lómi gbogbo ọ̀nà tí yẹn fi ń dẹ́kùnrin lọ́rùn yẹn gbogbo ẹ̀ ló ní àmọ́ marriage ò wọ́pù náà kí ní fa kò lọ́lọ́run. Gbogbo ní ẹ bá ń ṣe ẹ máa ṣàdúrà ẹ má fàdúrà lẹ̀ kì í ṣe gbogbo àbúrò àbáparọ́ èèyàn ní í ṣe nǹkan rẹ kí ni gbogbo ayé ò dùn sí. Àbẹ̀ ẹni tí ní ò dùn sí náà kò ní fi hàn yóò rẹ́ni àbẹ́bẹ̀ yẹn bá ti ní ọlọ́run àsìkò lọ́hùn wà ní ìlú ẹ̀lọ́kì ẹlẹ́ẹ̀kejì ni the challenging days surely come àmọ́ tó bá dé ẹni láti sacrifice for ayé ẹni láti endure pains. Ẹlẹ́ẹ̀kẹta ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìbẹ̀rẹ̀ láti subhana rabbika wọ́n máa sọ pé marriage is a contract. Marriage is not a contract but a commitment to make it work. Contract yẹn lè terminate contract at any time. So téèyàn máa ń sọ pé marriage contract ni wọ́n bí pé dẹ́kun ìgbéyàwó ẹ̀ wọ́n lè jí lára kí ìgbéyàwó tó parí. Àmọ́ tẹ́ ẹ bá ti rí gẹ́gẹ́ bí commitment ìpè bí ìsìláàmù ti ní àṣẹ etí ìsìláàmù kọ́ wa lé lórí olùfidásílẹ̀ in most cases not in all cases lọ́pọ̀lọpọ̀ ọgbà obìnrin ní tendency láti jẹ́ gbígbéyàwó owó kí nìdí Ọlọ́run fi àwọn kankan sóbìnrin lára obìnrin ní bá ti ní iná ó ní positive ó ní negative bẹ́ẹ̀ náà lóbìnrin ti rí obìnrin ní positivity lára wọ́n sì ní negativity lára lápẹẹrẹ tí wọ́n bá téèyàn bá wà tọkùnrin bá wà láyé lárúbáwá á ní innahu hayyun bẹ́ẹ̀ is alive tọ́ba bẹ́ẹ̀ sọ pa obìnrin wọ́n á ní kí ni annaha hayyatun she is alive or hayyatun lọ́dọ̀ àwọn lábáwá ejò ní dẹ́bẹ̀ gbogbo àná la sì mọ olùtú tẹ́jọ́ máa fi ní bá tọkùnrin bá sọ̀rọ̀ tó bá correct wọ́n ní innahu musibun but he is right tóbìnrin bá sọ̀rọ̀ wọ́n ní innaha musibatun ẹ bá jẹ́ àtúmọ̀ àwọn náà lọ wọ́n ní obìnrin innaha musibatun ntí wọ́n sọ ní pé all right àbá musiba lọ́dọ̀ àwọn lábáwá àdánwò ní dẹ́bẹ̀ tí ọkùnrin tó bá lọ represent constituency ní house of assembly àbí senate wọ́n ní wọ́n náà òun ni representative wa ní abẹ́tàjọ́bìnrin ni wọ́n ní náà ibà tó náà ibà àdánwò tí ẹ tó dùn sí ibà lọ. lóbi àgbẹ̀ ẹgbẹ́ gbogbo tí ń dààmú àwọn negativity fóbìnrin àmọ́ Ọlọ́run wá tún fi positivity sí wọn lára tá a bá bẹ́ẹ̀ sọ àní ní ìmọ̀tòlù ní ìmọ̀ mọ̀ánẹ́sì ni ìdẹ̀ra ọ̀dọ̀ obìnrin ló wà rahma ìkẹ́ ọ̀dọ̀ obìnrin ló wà àlìjánẹ́tù ilé paradise obìnrin ni
Latifatu. Latifatu. Ọlọ́run máa máa fi méjèèjì sí wọn lára ní adarukaya. Salamatu. Oṣù mọ́ràn dáhùn. Obìnrin ni ó wà dìtámì pé ewu lòun fẹ́ kó máa strike negativity àti positivity ara wọn. Èyí tí máa strike bẹ́ẹ̀ ni ó ju ìbílẹ̀ ọtí. Òun ni ó ju ìbílẹ̀ ọtí rí. Èyí tí bá ń sábà lò lọ́pọ̀lọpọ̀ bá ń bẹ̀ òun ló ju ìbílẹ̀ ọtí. Àbẹ́ yìí tí màá bẹ́ kó mú dání bẹ̀. Òun lọ̀rọ̀ tá a nẹ́bí wa Muhammad sọ. Ànábì ní khairu nisa, the best of women. Ìtì bí ń dájú nínú obìnrin. Ìdá nazarta ilayha sarratka. Obìnrin dájú pé o bá ń wo pé inú èyí náà sì máa dùn látọ̀ pé Ọlọ́run obìnrin kan. Ẹni tẹ́yìn ó máa wò tí ní ó máa dùn yóò tó obìnrin tí ń múra dáadáa tó sì níwà rẹ̀. Bùkáyà ẹ̀yìn torí pé òun wà ní ọkọ̀ kó wá dára lẹ̀ ó ní dára lẹ̀ o táìkì àbùbídé ni o gbàgbà máa yí kan ọdún òṣètò. Àwọn kan pákéjì ara wọn. So ìzànàtàkà ilé ha obìnrin tí ó máa wò tí ní ó máa dùn. Àkọ́kọ́ ni tẹ́kọ̀bùlà kí mo máa rí gbogbo gbà kí ni ó sì máa dùn. Ẹlẹ́kẹ̀dì ìdá àmàta àtọ́ àti obìnrin tí yóò bá láṣẹ tí ó sì tẹ̀ láṣẹ yìí. Má rú àṣẹ ọmọ. Ànábì ní ayyuma imra matat wa zawjuha anha radin dakhalat al-janna. Ànábì ní obìnrin tí bá ń tẹ̀ láṣẹ ọkọ tó wá lórí pé ń tẹ̀ láṣẹ ọkọ ìsìn kírun. Ànábì ní gbogbo tó bá wù ú ni ó ń gbà wà jẹ́ náà láti wá. Sallallahu alaihi wasallam. Ńjọ́ tí àwọn obìnrin gbogbo obìnrin Madina wọ́n rẹ́ nìkan lọ bá Ànábì pé sọ́kùnrin nìkan ni ó wà lìjọ́nà ni ó sì tẹ́ gbogbo ṣé àdínì ọkùnrin nìkan ní máa ṣe ọkùnrin nìkan ní tẹ̀lé Ànábì lójú ogun ọkùnrin nìkan ní jòkóta Ànábì ọkùnrin nìkan ní bá Ànábì jáde. Bí wọ́n lè ní àyè àwọn obìnrin lálìjọ́nà Ànábì ní ìwọ tí wọ́n rẹ́ síbi báńkì gbogbo wọn waquli lahunna anna ta'ata zawj wa i'tirafa bihaqqihi ya'dil dhalik wa qalilun minkunna taf'alu. Sallallahu alaihi wasallam. Ànábì ní báńkì gbogbo àwọn tí wọ́n rán sí. Àmọ́ wá sọ fún wọn pé gbogbo obìnrin tí bá ń tẹ̀ láṣẹ ọkọ tó sì mọ rírì ọkọ obìnrin yìí kò mọ rírì ọkọ ẹ̀ ló tó bá jáde yóò wá kán wọn pé àṣẹ nǹkan ṣe o. Obìnrin tó bá mọ rírì ọkọ tí sì ń tẹ̀ láṣẹ ọkọ Ànábì sọ fún wọn pé gbogbo ọkùnrin tó bá tẹ̀lé ní Ànábì lójú ogun tó kú sójú ogun ipò tó wà wájú Ọlọ́run náà ni gbogbo obìnrin tí bá ń tẹ̀ láṣẹ ọkọ ipò lákòókò náà làwọn náà wà. Ànábì wa ni àmọ́ ètò ṣe ní láàrin ni pé díẹ̀ ní ní tẹ̀ láṣẹ ọkọ. Àbá kan lọ́gọ́dọ̀ wà lẹ́gbà Bùkáyà ṣe ń gbọ́ ó ní bàbá ó lè jẹ́ kẹ́ má pèsè àwọn lọ́yọ̀ ó ní ọkọ tó ṣe ìyá tó ṣe bàbá ọkọ tó ṣe ìyá tó ṣe bàbá tó ń gbọ́ bùkátà orí ẹ̀ka kan ní mò ń wí tó ẹja dáadó lé. Ìyẹn ló ń ọ̀sẹ̀ ọ̀dọ́ àbá yìí ọjọ́ náà yẹ kí ẹ̀yẹ fún mọ́ wà. Ó bá ti tọ́ tí a. Títọ̀ ìlú ni. Tó Bùkáyà bí yóò ti jẹ́ nìyí. Ajábàkì èyí táyé ní ìdí kan méjì náà ni. شر الرجال هو الذي يتجهم كن زوجها وصديقها وشقيقها كوني لزوجك مثل ما هو يشتهي وليبق بينكما Azawudu ti funu. Nínú ẹ̀mí ẹ̀yin méjèèjì kó má sẹ́ni kan láàrin. Azawudu ti funu. Nítòkó yín kó má sẹ́ni kan láàrin. Azawudu ti funu. Gbogbo ọjọ́ tí nǹkan bá dé kó o tó sọ bẹ́ẹ̀ nìkan láyé òun ni kọ́kọ́ sọ fún. Azawudu ti funu. Gbogbo ọkùnrin láyé
ọmọ òpó ló báyìí ní wọ́n ti فوق عرش ọmọ òpó جالس ló bá a gbé bá a wá gbé sórí àga. ومراد التعظيم والإكرام ìtọ́wọ́ tá a gbé sórí àga tí ó máa nílẹ̀ nínú pé التعظيم والإكرام bẹ́ẹ̀ ti máa pọ́n lé tó wọ̀ ní jábọ́. àtẹ̀ràbí ìwọ̀n ní oṣù máa ń lọ bá ọ̀yọ́ ní ọgbẹ́ Yorùbá. أكرمكم الله ọmọ tá a gbé sórí àga. فوق عرش gbogbo جالس ọkùnrin ayé ọmọ òpó ló ni wọ́n tá a gbé sórí àga. ومراد التعظيم والإكرام ìtì mẹlẹ ní ìtì mẹlẹ kan ẹni pé ẹni tó gbé mi sórí àga yóò máa gbé mi gẹ́gẹ́ kí n má ṣubú kò ní jẹ́ jábọ́. bẹ́ẹ̀ a bá ń ṣe bẹ́ẹ̀ fọmọ ẹ̀ ó ní Yorùbá fi máa ń lérò pé ẹnìkan ṣoògùn sọ́kọ. òbí tí bá ń tọ́jú ọkùnrin yìí ṣe wèrè bọ́mìnrin bá ń ṣe dáadáa sọ́kọ ìtì ò lérò kọ́kọ́ lè ṣe fóun ni ó máa ṣe fún. كن زوجها وصديقها وشقيقها akínkún sẹ́wọ̀dà ha وصديقها ẹ máa tẹ ọkọ wọ́n sọ di ìkọ̀ ha ẹ máa tẹ ọ̀rẹ́ وشقيقها wọ́n ṣe di ìkọ̀ ha bẹ́ẹ̀ bá tẹ ọ̀rẹ́ tó bá fi rí ẹlòmíì lọ́rẹ̀ níta tó yàtọ̀ sẹ́yìn